kábíyèsí ọba tó onírìsà olórí aládé gbogbo ọba Ogunwusi Adeyeye Àkàndé ọba tó jẹ́ tí gbogbo olùdùn yùngbàyùngbà ọ̀jájá fìdí ọ̀tẹ̀jẹ̀lẹ̀ ọkọ̀ lọ́tútù ọkọ̀ tó rìnrìn mo bá kíyèsí àjànà mo bá dé bọ́ yèrè pọ̀lẹ́ ọmọ ọ̀pá lọ́gbọ̀n ọ̀sìn níjọ́rù ọ̀pá ti ń bà mí ọjọ́ tí mo ti ró ń gbọ́rọ̀ tí ló ń gbọ́rọ̀ kánú oko oníbẹ̀ àbúrẹ́ onírìsà ọmọ adádé owó rẹ̀ mọ ìpè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ ẹ má dùn kọ́ba níbẹ̀ Ọọ̀ni ẹ má bẹ̀rẹ̀ kọ́ba níbẹ̀ oyè lágbo kò ga kò bẹ̀rẹ̀ lákíwá níbẹ̀ òǹdáyé bá kíwá níbẹ̀ wọn kì í tábẹ́rẹ́ ẹbọ ni wọ́n fi ní ṣe èrò àbú ọmọ sùwá ìkẹyọ èmi ti kọ́ba níbẹ̀ mọ́ làkún ọba nílò sẹ́sẹ́ fún bàbá mi àdìmúlà lọ́la páládùn èèyàn orí adé mo níyùn ní sẹ́gi ọmọ aládé sẹ́sẹ́ fún ààrẹ ló tẹ̀lú mo rẹ̀ kan ṣe tẹ̀ ibi ọdún ọlọ́jọ́ làwa yóò níbi tọ́jọ́ ti ń jẹ́ ọjọ́ nílé oníbẹ̀ Ọọ̀ni fìtílà kẹ́mbẹ́ ló tún fẹ̀ iná ògbùdọ̀ kú ń bẹ tọ̀sán tòru ibẹ̀ ni wọ́n ti kàwé ẹ̀yọ ibẹ̀ lójúmọ́ tí mọ́ wálé ayé èrò àbú ọmọ sùwá ìkẹyọ̀ àbú oníbẹ̀ òǹtólú ọmọ adádé owó rẹ̀ mọ́ ìpè Ọọ̀ni ẹrù jẹ̀jẹ̀ orí adé olórí oko èrò àbú olórí oko èyí tó sàn wẹ́rẹ́kẹ́ yóò máa sàn wẹ́rẹ́ǹkẹ́ ó dá kùlé ọ̀sìn rẹ̀ ó dá bàtà àṣà kẹ̀kẹ́ ojú wọn ò gbúdọ̀ pọ́n mi bẹ́ mú àwọn abàbàjà wọn ò gbúdọ̀ bu sẹ́sẹ̀ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ oní ọ̀pẹ́ mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ níwùmí ibi dandan kọ́ máa bá lábẹ́ èrò àbú ọmọ sùwá ìkẹyọ̀ gbogbo wa ẹja ṣe kábíyèsí fún onírìsà kábíyèsí o. mo kí wa fún ọdún tí à ń ṣe ọdún gbogbo ayé ni à ń ṣe ọdún ọlọ́jọ́ ọdún ìjọ tí ọjọ́ di ọjọ́ gangan ọjọ́ tí ìmọ́lẹ̀ wá sílé ayé ọjọ́ tá a ríra wa wípé ojúmọ́mọ́ ọ̀yẹ́là tí Elédùmarè tó sọ pé kàkà ká má ríra wa bí wọ́n ṣe ò ríra wọn lájùlé ọ̀run àwa máa ríra wa sójú ní ìkọ̀lé ayé kò dẹ̀ síbòmí tó tún lè ṣẹlẹ̀ ju ìfẹ́ òye ìfẹ́ òkú níbi tí ojúmọ́ rere ti mọ́ wálé ayé a ti ń ṣe ọdún ọlọ́jọ́ yìí láti ìgbà tí ayé ti dáyé ìfẹ́ náà dẹ̀ ni wọ́n láti máa ń ṣe é a dẹ̀ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Ògún torí Ògún ni olùlànà òun ló lànà fún gbogbo orúnmọlẹ̀ Ògún ni aṣíwájú gbogbo orúnmọlẹ̀ tí a bá ti lọ sí Ògún bí wọ́n ṣe lọ ní àná ní èní ní ọ̀nìrìṣà olórí aládé gbogbo ló máa gbé adé àrè rù ẹrù ní ẹrù ayé ní adé àrè òòṣà ní adé àrè òòṣà tí ó mú ojúmọ́mọ́ wá sílé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ló wà ńbẹ̀ ó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ló wà lójú ọjọ́ ìdíwò gan la fi ń ṣe ọdún ọlọ́jọ́ tí a bá ṣe ní lóore dandan ni ká dúpẹ́ Elédùmarè tó dálé ayé tó dẹ̀ fún wa ní ọjọ́ ó fún wa ní ọjọ́ àárọ̀ ó fún wa ní ọjọ́ ọ̀sán ó fún wa ní ọjọ́ alẹ́ ó fún wa ní ọjọ́ òru tó sì jẹ́ pé gbogbo àsìkò yìí ó ní àwọn tó máa ń rìn níbẹ̀ wọ́n tá a bá ní láàárọ̀ kó rọ̀ wá tá a bá ní lọ́sàn-án kọ́sàn mọ́sàn wá tá a bá rìn lóru kó rù mọ́ru wá ṣùgbọ́n sọ pé ìjàkùmọ̀ kì í rìn lọ́sàn-án ẹni tá a bí ní ire ní rúru àwọn ìjagun ẹni àwọn mọ́lẹ̀ tọ́kùn wọn máa ń tètè lé ọ̀run wá sí kọ̀lé ayé láti wá bẹ̀lẹ́ awíwò ní ládá òru fún ṣùgbọ́n ọjọ́ náà ni nítorí pé tí ilé ò bá mọ́ kò sọ́jọ́ kí wàá la fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ipò tí ẹ̀ dá ọjọ́ náà ni ká ṣe bí ọdún ká sọ lórúkọ ká ṣe ọpẹ́ tá a bá ń ṣọpẹ́ náà ta ni ó ṣíwájú ọpẹ́ bí òjò ẹni tó jẹ́ aṣíwájú fún gbogbo àwọn orúnmọlẹ̀ nílé ayé náà ni ọ̀nìrìṣà ló jẹ́ pé ọ̀nìrìṣà ló ń ṣe agbátẹrù ló ń ṣíwájú tí gbogbo wa pátápátá tá a tẹ̀lé àwọn tí wọ́n sí ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀
wọ́n ní wọ́n ń bọ òrìṣà ni wọ́n ń ṣe nǹkan ẹ̀gbin. Tá a bá bọ òrìṣà kí ló burú bí òrìṣà o, ṣùgbọ́n tó burú pa òrìṣà tiwọn ni pé wọn mọ tó ń jẹ́ òrìṣà. Ẹni òrìṣà dá ló ń jẹ́ òrìṣà. Bàbá wa òrìṣà ni, ìyá wa òrìṣà ni, ọlọ́run ọba mi òrìṣà ni. Tá a bá bọ ọlọ́run Elédùmarè, ìbọ ni ìdúpẹ́. Ká jọ́sìn fún Elédùmarè pé ó mọ̀ dúpẹ́ oore tó ṣe fún wa. Bọ́mọ gbé dúpẹ́ oore àná á rí mi ìgbà ni. Kàkà kí wọ́n wá kí wọ́n rí n tó ń ṣẹlẹ̀, wọ́n máa sọ nǹkan tójú wọn ò rí. Ṣé Ògún ò wáyé ni? Ṣé kò ní iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbé fún ni? Ṣé Ṣàngó ò wáyé ni? Ṣé ò ní iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbé fún ni? Ṣé àwọn òòṣà yòókù Ọbàtálá Ọbàtásà ṣé wọn wáyé? Ṣé Oòduà àtẹ̀wọ̀n Olúfẹ̀ ṣé kò wáyé ni? Ṣé ẹnìkan fẹ́ sọ pé kì í ṣe Ilé Ifẹ̀ láyé ti bẹ̀rẹ̀ ni níbi tí ojúmọ́ ti máa wálé ayé? Àwa aṣọdún ọpẹ́, aṣọdún Elédùmarè, ọdún gbogbo àgbáyé ni. Ẹ wá kẹ wá mọ tó ń ṣẹlẹ̀ kẹ lè fi ọpẹ́ fún Elédùmarè. Ó ti ṣeéṣe o, yóò ṣeéṣe. A kí ẹ kú ọdún ọlọ́jọ́ ti gbogbo àgbáyé. Hola.
a wá sí ìlú Ifẹ̀ fún ọdún ọlọ́jọ́ nítorí pé Ifẹ̀ ni ojúmọ́ re ló ti mọ́ sí òde ìsálayé. Ọdún ọlọ́jọ́ sì ṣe pàtàkì fún gbogbo àwa kọ̀ọ̀kan tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yìn odi. Ẹ wálé o, kẹ́ ẹ wá mọ nǹkan tó ń lọ ní ìlú Ilé-Ifẹ̀, kẹ́ ẹ wá mọ nǹkan tó ń lọ ní Ọ̀ṣun state àti ní àgbáyé. Nídìí èyí ẹ má ṣaláì wálé. Ọdún ọlọ́jọ́ ọdún aláyọ̀ ni, ọdún ire ni. Gbogbo ẹni tó ń wọkọ yóò rọkọ, ẹni tó ń wọmọ yóò rọmọ, ẹni tó ń wáya yóò ráya, gbogbo ẹni tó ń wá ìgbéga lẹ́nu iṣẹ́. Ọdún ọlọ́jọ́ ó ṣe pàtàkì láti lè wá kéèyàn wá gba àdúrà pàtàkì. Wọ́n ní aṣọ ọlọ́jọ́ àkégbàjúre. Nínú ọdún ọlọ́jọ́ ẹ̀ ni kábíyèsí náà ti máa ṣe àdúrà fún gbogbo ènìyàn pátápátá, àtọmọdé àtàgbà, àti wọ́n máa ṣàdúrà bí ìlú ṣe máa tẹ̀síwájú, tó ṣe máa dàgbà sókè. Inú ọdún ọlọ́jọ́ ẹ̀ ni wọ́n ṣe máa ṣe. Àìmọye ètùtù àti ayẹyẹ ló ti ṣáájú kó tó di ọjọ́ òní. Ọjọ́ òní ló máa ń jẹ́ ọjọ́ àṣekágbá ọdún ọlọ́jọ́, ṣùgbọ́n wọ́n ti máa kọ́kọ́ ṣe àwọn nǹkan kan kó tó di ọjọ́ òní, bíi gbàdúre, bíi kí àwọn ìlú kí wọ́n káàkiri láti fi sọ fún gbogbo ará ìlú wípé ọdún yìí ó tún ti bẹ̀rẹ̀. Irú àyájọ́ àná báyìí ọba máa jáde lẹ́yìn tó ti wà ní ìyẹ̀wù fún odidi ọ̀sẹ̀ méjì, á jáde láti wá ṣàdúrà fún gbogbo ènìyàn. Òní wọ́n wá ṣe àṣekágbá ọdún náà. Ọdọọdún la máa ń rí bí ó ṣe ń dàgbà sókè sí, nítorí wípé ọba Adeyeye Enitan wọ́n mú ní ọ̀kúnkúndùn, wọ́n dẹ̀ ń ṣe yàyà méje, wọ́n dẹ̀ ń ṣe ohun gbogbo tó yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kó máa rí. Ó dẹ̀ mú kí ìlú Ilé-Ifẹ̀ kó máa dàgbà sí. Orúkọ mi ni ọba Elijah Babatunde Adébáyọ̀, Israel Majesty Olú ti ìlú Ológiri Ilẹ̀ Ifẹ̀. Ọdún tí a ń ṣe yìí ni ọdún ọlọ́jọ́, àyájọ́ ọjọ́ tí bàbá wa Oòduà tí ó ń ṣe àyájọ́ ọdún. A wá ṣe ìrántí àwọn baba ńlá baba wa. Àṣà ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún tí ó kan gbogbo ilẹ̀ Yorùbá, nítorí pé Ilé Ifẹ̀ ni ibi tí orírun Yorùbá wà. So ó dẹ̀ ṣe pàtàkì gbogbo ọmọ Yorùbá kó máa wà ńbẹ̀. Ọdún yìí ọdún tó lágbára ni, ọdún àṣà ni. Àṣà ilẹ̀ wa ò gbọ́dọ̀ parun, tí a gbọ́dọ̀ mójútó. Tí àṣà bá ti parun, ìlú ti parun nìyẹn, kò sí tó ń dórílẹ̀-èdè. So ìlú Ilé Ifẹ̀ jẹ́ ìlú tí ó jẹ́ ìlú Yorùbá. So ọdún àṣà ni à ń ṣe lónìí. A kí bàbá wa Ọ̀nìrìṣà àrólé Oòduà pé wọ́n kú ọdún, ìgbà ọdún kan ni. Wọ́n á pẹ́, wọ́n á ṣe àìmọye ọdún láyé ní agbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Nàìjíríà yóò máa tẹ̀síwájú. Ó ṣe pàtàkì fún gbogbo Yorùbá láti máa wà níbi ọdún ọlọ́jọ́, nítorí pé ibẹ̀ ni orírun ilẹ̀ Yorùbá. Àṣà Yorùbá ò dẹ̀ gbọ́dọ̀ parun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọdún ọlọ́jọ́ ọdún yìí. Ní agbára Ọlọ́run bàbá wa, ẹ máa pẹ́ lórí àpèrè. Àṣà ilẹ̀ Yorùbá kò ní parun, a ó máa tẹ̀síwájú ní agbára Ọlọ́run. Ọlọ́run á lọ́rẹ̀ mi bàbá o. A kí gbogbo orílẹ̀-èdè àgbáyé pé a kú ọdún ìṣẹ̀ṣe ní ilẹ̀ Oòduà. Orúkọ mi ni ọba Elijah Babatunde Adébáyọ̀, Olú ti ìlú Ológiri Ilẹ̀ Ifẹ̀. Orúkọ mi ni Awẹ́lẹ́wà Ọládìméjì Ifálọlá Adéoyè, ọba nurin ti ìlú Ẹ̀jìyìn Èkìtì ní Èkìtì state. Mo wá láti wá bá bàbá wa olórí aládé láti wá bá wọn lájọṣe àjọyọ̀ ọdún ọlọ́jọ́, ọdún tó jẹ́ ọdún gbogbo ọmọlẹ̀ Yorùbá nítòsí àti lọ́nà jíjìn. Àwa táwa lẹ́kìtì, ara wa tá a kúrò nílùú Ilé Ifẹ̀, tá a kúrò láti inú ààfin yìí láti ìran ọba Lòfọ̀n Gbogboodìrin, àwa la padà wá sílé láti wá ṣọdún yìí, láti wá bá bàbá wa ṣọdún, torí ọdún ọlọ́jọ́ ọdún gbogbo ilẹ̀ Yorùbá ni. Àwa ń rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko pé ká máa wá sílé láti wá ṣọdún, ká mọ̀ sọ nǹkan tó jẹ́ ìṣẹ̀ǹbáyé wa, ìṣẹ̀ṣe wa, ká mọ̀ sọnù, ká lè máa gbé lárugẹ.
kí àwọn ará òkèrè kán lè máa fi tiwa ṣe àpèjúwe. Mo wá ń fi àsìkò yìí kí bàbá wa olórí aládé gbogbo jìgbìnì bí àtẹ́ Babátúndé Ogunwusi pé wọ́n kú ọdún. Bọ́n ṣe ń ṣe tọdún wọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ láyé wọn ò ní pọdún jẹ. Bọ́n sì tún kó gbogbo wa jẹ àní sọnù mọ́ wọn lọ́wọ́ àwọn náà ò ní kú mọ́ wa lọ́wọ́. Mo wá ń gbàdúrà pé a máa ṣẹ̀mí o. Orúkọ mi lẹ́ẹ̀kan ni Awẹ́lẹ́wà Ọládìméjì Fálọlá Adéoyè ọba nurin ti ìlú Ẹ̀jìyàn Èkìtì. Ẹ ṣé o. Orúkọ mi ni Engineer Ilésọmí Adélùsì. Àwa gbọ́ba ní social club la wà níbí of the source. Àwa sí ọdún ọlọ́jọ́ nílùú Ilé-Ifẹ̀. Àwa láti ìlú òyìnbó, láti Èkó, láti Ṣàgámù, láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti wá bá bàbá wa onírìṣà Ogunwusi Enitan bàbá gbogbo ayé láti wá bá wọn ṣọdún ọlọ́jọ́ tọdún 2023. Àtúnṣọpọ̀ ẹ̀ láyé lágbára Ọlọ́run. Ọdún ọlọ́jọ́ ó jẹ́ ọdún tó jẹ́ wípé àṣà ìṣẹ̀ṣe Yorùbá gbogbo ẹ̀ là ń gbéga. Orírun gbogbo Yorùbá rẹ̀ Ilé-Ifẹ̀ ni. So gbogbo Yorùbá ó gbọ́ àwa Yorùbá la lọ́dún yìí. Bàbá wa ni bàbá Ogunwusi jẹ́. Àtúntúgbà ládùúrà wípé àtúnṣọpọ̀ rẹ̀ láyé. Àwa tá a ṣe tọdún yìí àtúnṣe tì tó ń bọ̀ àtúnṣe tì tó ń bọ̀ a máa péjú ṣe báyìí ni. Bàbá wa sì máa ga sí nínú ọgbọ́n nínú òye ohun tí wọ́n fi ṣàdarí wa títí tí wọ́n fi sìn wá délẹ̀ lórí. A béèrè lọ́wọ́ Elédùà kó bá wa pèsè ẹ̀ fún bàbá wa. Orúkọ mi ni Ọba Ìṣòro Ìṣọ̀lá Babátúndé Ọ̀ṣúwùsì. Èmi ni àrólé ọlọ́sàrà ti Ilé-Ifẹ̀, àrólé ọ̀sàrà Omilódò. Mo kí kábíyèsí aláṣẹ òrìṣà Ọọ̀ni Adeyeye Enitan Babátúndé Àkàndé Ogunwusi wípé ó kú ọdún òní, ọdún ọlọ́jọ́. Ìtumọ̀ ọdún ọlọ́jọ́ ni ọjọ́ tí ọjọ́ wálé ayé, ọjọ́ tí Elédùmarè ló ti jẹ́ Elédùmarè dá ilé ayé tó dá ọjọ́ wípé òní ọjọ́ máa là, ní ìrọ̀lẹ́ máa dé, ní òru tó máa ru, ìjọ́ kejì ilẹ̀ tó máa mọ́. Òní ọjọ́ tí Elédùmarè dá ọjọ́. Bí a ṣe mọ̀ wípé Ilé-Ifẹ̀ Oyèlágbò òní bíi tí ó jẹ́ orírun gbogbo àgbáyé pátápátá. Ilé-Ifẹ̀ Oyèlágbò yìí òun náà ni àwa tó jẹ́ wípé Ọọ̀ni tó jẹ́ olórí. Nígbà tí jẹ́ wípé Ilé-Ifẹ̀ Oyèlágbò náà ní ọjọ́ tí kọ́kọ́ yọ ní gbogbo àgbáyé tí gbogbo àgbáyé mọ̀ wípé ọjọ́ yọ nífẹ̀ẹ́ Oyèlágbò. Olówó fà á tí a dá ọjọ́ kan ọjọ́ òní sí wípé a ó máa ṣe ọdún ọlọ́jọ́ ní ọdọọdún. Ọdún ọlọ́jọ́ ọdọọdún tí a wá ń ṣe yìí ó ní ọba Adeyeye Enitan Ọ̀nìrìṣà. Òun ni ọjọ́ tí ó máa ń gbé àrè. Ohun tí a ń pè ní àrè ó ní adé tó ju adé lọ, adé tó jẹ́ olórí adé àgbáyé pátápátá, adé tí Odùduwà gan fúnra lára ẹ̀ tó gbé wálé ayé. Òun ni ọjọ́ tí ọjọ́ yọ. Òun ni adé tí a ń pè ní adé àrè. Adé náà ó ga púpọ̀. So òní ọjọ́ òní ni Ọlọ́fin aláṣẹ òrìṣà. Ọjọ́ òní gan ló máa gbé adé yẹn, ló máa gbé tí gbogbo àgbáyé tí wọ́n ò rí adé Odùduwà. Adé yìí máa ń jáde tá a pè ní àrè. Ó máa ń jáde ní ẹ̀kan ṣoṣo ní ọdún. Ló fi fà á tó fi jẹ́ wípé ní ìgbà ìwáṣẹ̀ gbogbo ayé gbogbo èrò máa wá. Torí pé tí wọ́n bá ti wá adé yẹn ní ọdún yìí báyìí ó ti di ọdún tó bọ̀ kan tó rí adé yìí. Òun ló wà fà lọ́jọ́ òní náà tó jẹ́ pé kábíyèsí aláṣẹ òrìṣà Ọọ̀nìrìṣà ó máa gbé adé yìí, ó máa gbé lérí, ó sì máa gbé jáde lọ sí òkè Ògún. Torí Ògún ló lànà fún alára, Ògún ló lànà fún ajérò, Ògún ló lànà fún Ọ̀ràngúnléèlá, Ògún ló lànà fún ilé ayé nígbà tí ayé bọ̀ wálé ayé. Ló fi jẹ́ wípé tí kábíyèsí bá ti gbé àrè yìí ó máa gbé dé Ògún, wọ́n á lọ kí Ògún. Lẹ́yìn ìgbà yẹn ni ayé sẹ́yẹ̀ mọ̀ wípé ojú ti la o, ilẹ̀ ti mọ́ ní gbogbo àgbáyé pátápátá. Òun náà fi pe Ifẹ̀ ní olórí ayé gbogbo. Ó jẹ́ òyìnbó, ó jẹ́ ìgárá o, ó jẹ́ ẹ̀yàkẹ́yà tó jẹ́ tó sá jẹ́ gbáyọ̀tà wà mọ̀ wípé Ilé-Ifẹ̀ Oyèlágbò. Elédùmarè ìbà ẹ́ o, ọba tó ní láàyè ìbà ẹ́, kábíyèsí ìbà ẹ́. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó jẹ́ kí ọjọ́ òní ṣojú wa.
orúkọ tèmi ni ìyá Oòduà UK, ìyá Oòduà UK. Àwa ni ẹgbẹ́ Gbọ́baníyì tọba láṣẹ. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dájọ́ òní pé ó ṣeé ṣe fún wa nítorí pé bàbá wa Ọọ̀ni Adeyeye Ogunwusi àwa bá wọn ṣọdún ọlọ́jọ́ láti Amẹ́ríkà, láti London, láti Canada, láti Scandinavia, start from Denmark, Sweden, Norway, Finland. Gbogbo wa la péjú ta pésẹ̀. Àwọn ìlú míì tí wọn ò gbọ́ láyé gbogbo bẹ̀ la tàn ká àwa ẹgbẹ́ Gbọ́baníyì torí tọba wa láṣẹ. Gbogbo wa pátápátá la pé sí ọdún ọlọ́jọ́ òní. Elédùmarè àwa dúpẹ́ o, a yìn yín lógo o, a gbé yín ga nítorí pé a ò ní ohun méjì ta lè fi ṣọpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọpẹ́ náà ni o. Àwa tá wá sí tọdún yìí lónìí Elédùmarè ká tún pé ká pèlé ní títọdún tó ń bọ̀. Kí Elédùmarè má fẹ́ lè ṣe àṣemọ nínú ayé ẹgbẹ́ Gbọ́baníyì tọba láṣẹ. Gbogbo àwọn tó hàn lè wá lọ́dún yìí nínú ọdún tó ń bọ̀ kí gbogbo wọn péjú kán pésẹ̀ láyọ̀ àti àlàáfíà nínú ẹgbẹ́ Gbọ́baníyì tọba láṣẹ. Àwa tún fi ẹgbẹ́ ilé yín lọ́wọ́ o, àti ẹgbẹ́ Gbọ́baníyì tóbìnrin àti ẹgbẹ́ Gbọ́baníyì tọkùnrin. A fi ẹgbẹ́ ilé yín lọ́wọ́ wípé ẹgbẹ́ Gbọ́baníyì ò gbúdọ̀ bàjẹ́, ẹgbẹ́ Gbọ́baníyì ò gbúdọ̀ dàrú nítorí ìṣọ̀kan ni gbogbo wa wà o. Elédùmarè àwa dúpẹ́ o, àwa dúpẹ́ o, a ò ní ohun méjì bí ò ṣọpẹ́ o. Bàbá wa náà lẹ́ẹ̀kan sí kán dàgbà kán dògbó kán fọwọ́ páwú kán fèrègì jobi. Kí bàbá wa pẹ́ lórí ìtẹ́ o, ká má ṣe gbọ́kú wọn lójijì àfi tí wọ́n bá darúgbó. Àìsàn tí ò gbóògùn kó má ṣe fàgọ́ ara wọn ṣe bùgbé o. Elédùmarè àwa dúpẹ́ o, ẹ ṣé o. À ń ṣe ọdún ọlọ́jọ́ lónìí ní ìrántí ẹni tó ní ọjọ́, ìrántí ẹni tó ní ọjọ́, ọdún ẹ̀ là ń ṣe lónìí. Pàtàkì ọdún ọlọ́jọ́ yìí fún gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀ ní ìrántí ẹni tó ní ọjọ́, tó ń ṣọ́ wa tọ̀sán tòru, tó ń dáàbò bò wá, tí ò jẹ́ ká dààmú. Ẹni tó dúró gẹ́gẹ́ bí ẹni tó ní ọjọ́ yìí ó ní bàbá wa Ọọ̀ni rìṣà kábíyèsí ọba Adeyeye Enitan Ogunwusi Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọọ̀ni ilẹ̀ Yorùbá. Òun ló dúró gẹ́gẹ́ bí ẹni tó ní ọjọ́ yìí ní ìrántí ẹ̀. Torí náà ọdún yẹn là ń ṣe lénìí nílẹ̀ Ifẹ̀ o. Àdúrà mi wá ni pé kí kábíyèsí Adeyeye Enitan Ogunwusi kó pẹ́ lórí àpèrè àwọn bàbá ẹ̀, kó máa lọ re, kó máa bọ̀ re, kó fọwọ́ páwú, kó fèrègì jobi, kó ṣẹ́gun ọ̀tá ẹ̀, ọ̀tá lé òkú tó kó òkú. Àárù Nàìjíríà ní àrùyè, àárù Ilé Ifẹ̀ ní àrùyè, àárù ilẹ̀ Yorùbá ní àrùyè. Gbogbo àwa olóyè apá ọ̀tún ẹ̀ àní kú mọ́ lójú o, òun náà ò ní yọkú lójijì. Lásìkò tiẹ̀ báyà ń gbádùn Ilé Ifẹ̀ gbáà, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọ́n bí ọmọ èèyàn. Àsìkò Ẹnìtàn ó tù wá lára gbáà ni. Gbogbo àwọn olóyè pátá ní apá àlàáfíà náà látòrí bàbá lọ́wọ́ dé ìsàlẹ̀, ẹ̀mí wọn á gùn. A máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ìláyé ẹnikẹ́ni ò ní yọkú láàrin wa o. Gbogbo àwọn olóòdọ́kọ́ ẹ̀mí wọn á gùn o, àwọn náà ò ní dààmú o. Àwọn ìyálóde ayọ̀ àti àlàáfíà la fi sọdún ìtọ́dún tó ń bọ̀ náà sojú ẹ̀mí wa. Gbogbo àwọn ọmọdé wa pátápátá nǹkan kan ò ní ṣe wọ́n o. Bá a ṣe jọ sọ ọdún ìlọ́dún ìlàtújọ máa ṣe ní eléyìí tó ń bọ̀ o. Gbogbo olórí wọn á ṣiṣẹ́ bí, àwọn olórí wọn á ṣiṣẹ́ bí. Ìlú Ilé Ifẹ̀ á tòrò, ìlú Ilé Ifẹ̀ á rójú o. Orúkọ mi ni Adélájú Jẹ́lílá
So ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún pàtàkì ní ìlú Ilé-Ifẹ̀ tó yẹ pé gbogbo àgbáyé ló máa ń wá bá wa ṣe láti gbogbo ìlú òyìnbó ní káàkiri àgbáyé náà ti máa bá wa sọdún ọlọ́jọ́. A dẹ̀ kí ọba wa Adeyeye Enitan Ogunwusi kejì kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ igba ọdún kan ò kọ́ pẹ́ náà láwọn kán má sìnkú ọmọ kán má sìnkú ìyàwó kọ́ làwọn máa ròkè sí o. Ipa dáadáa ni ọdún ọlọ́jọ́ nífẹ̀ẹ́ jẹ́ nùsẹ̀sẹ̀ torí òrìṣà ni a pè é tó di Ifẹ̀ mú tó sì jẹ́ òrìṣà tó so gbogbo olóòṣà papọ̀ nílẹ̀ Yorùbá gbogbo olóòṣà pátápátá ń ló so pọ̀ àwa kí bàbá wa onírìṣà olórí aládé gbogbo akíwapẹ́ ẹ̀kú ọdún owó ni yóò jẹ́ fún yín o ọdún ọlá ni yóò jẹ́ fún yín ọdún ayọ̀ ni yóò jẹ́ fún yín ọdún gbogbo ni yóò jẹ́ fún yín lágbára lọ Ṣàngó lóde ọ̀run olúfúnra ọba àkóso àtò ṣe àmọ́dún o gbogbo àwa ẹgbẹ́ oníṣàngó àti ẹgbẹ́ adóṣù lápapọ̀ akí bàbá wa pé ó kú ọdún ẹ̀ tó ṣe àmọ́dún o olórí ó ṣiṣẹ́ ibi pẹ́ o Ṣàngó olúfúnra ọba àkóso yóò jẹ́ mi yín ogun o gbogbo tẹ́lẹ̀dùmarè ṣe fún yín ní agbára lọ́ọ̀lọ́run ní agbára lọ́ọ̀run mọ́lẹ̀ ọlá náà kò ní parẹ́ mọ́ yín lọ́wọ́ iwájú lọ́lá ìrìn lọ iwájú lọ́lá yán máa lọ o iwájú lọ́lá ìrìn lọ iwájú lọ́lá ìfara lọ iwájú lọ́pẹ́ ibi tí yán máa rẹ sí o Ṣàngó Áfíríkà náà tó mú adọ́dọ̀ yín ọmọ kékeré ni Elédùmarè ojú ọ̀dàgbà o gbogbo ọlọ́run ọba mi kò ní fi ń lẹ́gbà kọ̀ọ̀kan o ọba tó ṣe yín ní orí fún gbogbo ọba aládé Elédùmarè kò ní sọ yín dẹni ẹ̀yìn ẹ máa lọ wá ní gbogbo àwa ẹgbẹ́ adóṣù Ṣàngó àti adóṣù láparapọ̀ a kí n pé ẹ kú ọdún o. a wá sí kíní ọdún ọlọ́jọ́ yìí because ọdún yìí ni ọdún tó yẹ pé gbogbo ọmọ Ifẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko nílẹ̀ odò ọjọ́ tí Ọlọ́run dá ọjọ́ lọ́dún yìí gbogbo ọmọ Ifẹ̀ ló dẹ̀ máa ń ṣe àṣeyọ ẹ̀ so inú mi dùn pé mo jẹ́ pàtì mo jẹ́ ìkan nínú àwọn èèyàn tó wà níbílẹ̀ ní ọdọọdún la máa ń ṣe bẹ́ẹ̀ inú mi dùn pé mo wà ń bẹ̀ lọ́dún yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a tún wà níbí lónìí láti wá bá bàbá wa ṣe ọdún ọlọ́jọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ó ní ọjọ́ àkọ́kọ́ tí Ọlọ́run dá ọjọ́ kan ṣoṣo ọjọ́ àkọ́kọ́ tí Ọlọ́run dá òun la ṣe ń pè ní ọlọ́jọ́ ọjọ́ tí ọjọ́ di ọjọ́ èní ni ọdọọdún la máa ń ṣe nífẹ̀ẹ́ bàbá wa onírìṣà Ògúnwùsì ó wà pẹ̀lú wa àwọn náà ni à ń ṣàdúrà fún wípé ìgbà ọdún kan lágbára Ọlọ́run lásìkò tiwọn ilẹ̀ Yorùbá máa tẹ̀síwájú ilẹ̀ Ifẹ̀ máa tẹ̀síwájú Nàìjíríà gò ní lọ sí ẹ̀yìn ohun gbogbo á máa dára lásìkò tiwọn o eku á máa ké bí eku ẹyẹ á máa ké bí ẹyẹ ọmọ èèyàn wọn á máa fọhùn bí ọmọ ènìyàn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o ẹ ṣeun wa o ẹ ṣe adúpẹ́ o àṣeyíṣẹ́ mi o ẹ ṣe gan ni o God bless you. gbogbo àgbáláyé ẹjẹ́ mọ́ owó tó Oyin Mama lórí ètò yìí la ti ń gbàsà ti ṣe Yorùbá lárugẹ gbogbo ń tá ìfẹ́ mọ̀ nípa Yorùbá tàbí káàkiri gbogbo àgbáláyé orí ètò Oyin Mama ní ká ẹ̀ mọ́ wò òdì ọ̀gá alámọ̀yọ̀ òun lè mí jẹ́ èmi ni mo sọ fún yín pé Oyin Mama gangan lè ètò tí gbogbo ìlú ń jẹ gbádùn. Àkí bàbá wa jìgbìnìbí àti àkún olórí aládé gbogbo ònẹ́wà lówó òlẹ́sìnlẹ́kàn ọdún ọlọ́jọ́ lámì sí nílẹ̀ Ifẹ̀ lónìí
léyìí tí a fi ń ka òǹkà ọjọ́ ní ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire. Ọdún yìí jẹ́ eléyìí tí wọ́n máa ń bẹ̀rẹ̀ láti ọdún tá a bá wo ní oṣù September ni a máa ń fi ṣe òǹkà ní ilẹ̀ Yorùbá léyìí tí ó ti di ilẹ̀ káàárọ̀ òjíire tá a máa ń ṣe káàkiri tí bàbá wa Enitan Jìbìnìbí àti Àkó léyìí tí gbogbo ilẹ̀ ọmọ Yorùbá tí wọ́n ń bọ̀ wá wò. Èmi ni gọ́vnà ni, èmi ni president ni, gbogbo náà máa wá wò ó. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni ẹnjìnìà Àríyọ̀ ààrẹ Bọ́bagúnwà, gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lọ́tún ẹgbẹ́ Bọ́bagúnwà, Bọ́bakẹ́yẹ, Bọ́basẹwà, Bọ́ba níyì, gbogbo ẹgbẹ́ káàkiri wọ́n láti wá bá bàbá wa Ọọ̀ni, gbogbo olóyè gbogbo ọba wọ́n wá láti wá bá bàbá wa Ọọ̀ni láti ṣe ọdún ọlọ́jọ́ yìí gẹ́gẹ́ bí ohun tí à ń ṣe ní ilẹ̀ Ifẹ̀ léyìí tí ó jẹ́ pé ilẹ̀ Ifẹ̀ náà ni gbogbo ilẹ̀ ti gbéra lọ.
Let's now rise for the national anthem, please. Ẹ jẹ́ kí gbogbo wa dìde fún orílẹ̀-èdè Nàìjíríà. Team definition, over to you. Can we rise for the national anthem, please?
We come here today to pour libations to our ancestors. Adeyeye. We're going to say we want to uplift our ancestors from all over the place. We come here, first we honor Kabisi. Kabisi, thank you very much for inviting us here. I come here from the United States as the Pan-African Diaspora Ambassador to the Ooni. And we come here today to let you know that Africans in the diaspora in the Americas, in Brazil, and South and Central America, wherever we are, that we know that we're home when we come to Nigeria, when we come to Enitan. Ashe? I ask you to say with me, Ashe? Yes, we come here, we know that our ancestors come from thousands and thousands of years ago. And that we know that from South Africa all the way up to Cairo, from Nigeria over to Ethiopia, that all of our ancestors, that we're coming, we are lifting them. We want to let this place be changed and transformed so it's never the way it was before. We uplift our ancestors, we say Ashe. We come, we lift in the name of Ogunwusi, we say Ashe. In the name of all of our ancestors, we say Lord Ashe. Yes, 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 we call the names Oshun Ashe. We call Matala Ashe. All the names, you call the names of your mothers and fathers and great-grandmothers and great-grandfathers. Call out their names and lift them up. Now
ṣe lóní kó ṣe oṣù tó máa túnà àwíyáre kan kì í tiẹ̀ kó má ṣe bí ẹ bá ti fọṣẹ wẹ̀ á ṣe bá wa lára tá a bá fi kọ̀ọ̀kan wẹ̀ á kàn wá lára. ibi tí a dé yìí ẹ jọ̀ọ́ ó bẹ̀ gbogbo wa à ń lọ bí àpọ́nlé ọlọ́fin èyí táwọn olóyìnbó ń pè ní communication with the ancestors. màá fẹ́ kí gbogbo wa ká dákẹ́ nígbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí wá wọ́rí fún bàbá wa kábíyèsí. ẹ jọ̀ọ́ mo bẹ̀ àwọn elétò ààbò tó wà bẹ̀ kẹ́nikẹ́ni má kọjá lọ síwájú kábíyèsí ní kété tí wọ́n bá ti ń wọ́rí àsìkò àṣẹ ní. Orí aláṣẹ ẹ̀bọ̀ rẹ̀ á fi ìrìnàdà ọ̀rọ̀. Orí wà sẹ́kọ̀ọ́ ọ̀tá wà rí yòókì àti ìjàmbá ẹgbẹ́ wọn. Orí ọ̀tá yóò kókó ní ìjàmbá àpàdé àkáyé yóò dágbẹ̀rọ̀ ọjọ́ ìdádálẹ́ ọjọ́ lọ́nà nígbà tí ẹ ṣe ajá pẹ́ orí bàtà pẹ́ lẹ́sẹ̀ kò ní rí lára ọmọ kò ní lójó tó àyà wọn là máa bá láàyè olùbí sọ ojúmọ́ rẹ ló máa mọ́ ọdún rẹ máa bá sáyé rẹ o gbogbo ayé ní ìjábọ̀ lọ́wọ́ ayé rà bímú rẹ o wàá jó pẹ́ wàá yọ̀ pẹ́ ọlọ́run àti ìgbàjọ ọlọ́run àpọ̀. àwọn bàbá wọn lórí àtà látòrí bàbá wa lọ́wọ́ àdìmúlà ìgbèmí. àwọn náà kọ́kọ́ bí àwọn ìyálóde máa múra sílẹ̀. àwọn ìyálóde àwọn ìyálóde ẹgbẹ́ àwọn ìyàwó ìyálóde rẹ̀ ẹgbẹ́ kọ́lá ìkọjá. àwọn ìyálóde ọ̀tá ní akú gbogbo akú títí ìdálọ́run apáyà àkáyé ìtòrí àtẹ̀rọ̀ ẹ̀yẹ lẹ́fẹ̀ẹ́ àgbàgbé rẹ̀ o ẹ̀kọ́ ọdún òní o ìyá sọ́kọ̀ ọdún o èmi dákú o kábíyèsí. ẹ ṣeun máa pe bàbá wa á lọ́dọ̀ àwọn ìṣòro bàbá wa bá ní ẹ máa bọ̀. lẹ́yìn náà bí bàbá wọn bá lé ìsọ Bàtálá kọ́ máa múra sílẹ̀ ẹ̀jẹ̀jẹ̀ ká pò lójú ọ̀nà àwọn táwa níbi àárín ibi tí àwọn bàbá máa gbà ní àwọn ìṣòro máa gbà ẹ jẹ́ kí bàbá wọn bá jó máa bọ̀ bí bàbá wọn bá lé ìsọ Bàtálá máa tẹ̀lé wọn lẹ́yìn náà ọ̀rá ń fẹ̀ onílé náà kó tó wá kọ àwọn olódùn mẹ́rìndínlógún èyí tí àràbà gbàmùgbàmù kó sóbì
bàbá wa ọba yóò.
presentation of the Orisha should be on standby, please. Ọwọ́ eré dùn mí lẹ́yìn náà kí ọmọ aláṣẹ kó máa múra sílẹ̀. láti wá ṣàlàyé lórí àwọn ẹgbẹ́ kí àwọn òrìṣà ìdáhùn sọ̀kalẹ̀ ní sísẹ̀ tẹ̀lé. Ẹgbẹ́ kí gbogbo àwọn òrìṣà yìí ká máa sọ̀kalẹ̀ báyìí.
ẹ ṣé o. ẹjọ́ kí wọ́n máa sọ̀kalẹ̀ kí wọ́n gba ìbíkúlẹ̀ kí wọ́n gba òun yẹn sọ̀kalẹ̀. Please, sorry, yes. Ní gbogbo àwọn tó ṣe presentation yẹn kí wọ́n máa gba òun yẹn sọ̀kalẹ̀. Ẹ ṣé gan ni adúpẹ́ àti rí. Ẹja máa tàbí sọ̀kalẹ̀. Ẹja tàbí sọ̀kalẹ̀. Gbogbo ọ̀nìṣẹ́ ẹja máa tàbí sọ̀kalẹ̀. Ẹwà tàbí sọ̀kalẹ̀. Ẹ̀ṣọ́ ẹ̀wà lọ́dún yìí. Ẹ̀wà wálẹ̀ mí. À ń pe gbogbo àwọn sòókò pátápátá. Àwọn bàbá wa sòókò torí bí àgbàlagbà ni wọ́n. Ẹ jẹ́ kí gbogbo wa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká àwọn bàbá sòókò yìí ráyè kọjá ibi tí wọ́n máa gbàlẹ̀ dúró sí. Ẹ bá àwọn sọ̀kò sọ̀kalẹ̀. Ẹ̀ṣọ́ ẹ jẹ́ kí bàbá wa Aláàjì Sulaiman Ayélujára tóbi owó ìpòyàwó ya. Ẹ jẹ́ ká àwọn bàbá wa sókè. Ẹ jẹ́ ká ní bàbá wa ní Adi Sẹ́nẹ́tọ̀ Ajagunlolúmi Fáléyì, Senator representing Ọ̀ṣun Central. Ẹ káàbọ̀ sáàrin wa. Àdúgbò náà gbogbo ẹ̀yìn sókè. Ẹ máa wọ́n fi dẹ̀gbẹ́ o. Ó yá.
àwọn bọ́ọ̀bà kẹ́yẹ ẹ̀yin náà ní sùúrù ẹ̀jẹ̀ kí óyá ẹjọ́ pápákọ̀ óyá ẹ̀jẹ̀ káwa ibi ìyá máa pẹ̀sọ̀ kalẹ̀ ibi ìgbà ìyá máa bà ẹ̀ṣẹ́ o lágbára lọ́wọ́ ọlọ́ọ̀ta wáyé mi o. lẹ́yìn bọ́ọ̀bà kẹ́yẹ obìnrin kí àwọn IDP óyá bọ́ọ̀bà kẹ́yẹ. kí àwọn IDP tó wà ní ìtòsí àwọn IDP ìfẹ́ àwọn IDP ẹ̀fọ́ àmísòrò ẹ̀yàn àpọ̀ àti bàbá wa pé gbàdé fún àyè àti ọ̀nàbó káyìndé bàgbẹ́tọ̀ àwọn IDP àti IDF kò yẹ lọ kí bàbá. ọba Máyégún bọ́ sókè lẹ́yìn ọba Máyégún kí yèyé kó olú súnmọ́ wọn. ọba Máyégún Oòduà. àwọn bọ́ba Máyégún Oòduà ẹ bọ́ sí òkè kẹ́ ẹ kí bàbá. kábíyèsí aláṣẹ ẹ̀mí yín á gbo ẹ̀pẹ́ lórí tẹ́ o ẹ̀pẹ́ lórí tẹ́ o ara yín á le o igba ọdún kan fún yín o ẹ kú ọdún ọlọ́jọ́ o àṣẹ ìsàmọ́dún o igba máa lé àwa máa lé o ìlú lè fi àgbàtura nàìjíríà àgbàtura àgbáńlá ayé àgbàtura o torí ọdún ọlọ́jọ́ yìí ó jẹ́ ọdún pàtàkì tí ọlọ́run gbélé yín lọ́wọ́ wípé ẹ̀yin lẹ máa ṣe fún wa torí wípé kò síbi tí ọdún ọlọ́jọ́ òde ẹni tó bá ti sùn tó bá ti jí tílẹ̀ bá ti mọ́ tó lajú báyìí ó máa rí ọjọ́ ó máa rí pọ́jọ́ yọ ẹni tó bá ti sùn tó bá ti jí òun lórí ọjọ́ gbogbo àgbáyé ló ń sùn ló ń jí lájọ rí ọdún ọlọ́jọ́ kò síbi tí ọdún ọlọ́jọ́ òde kọ́lọ̀ kó dá ẹ̀mí bàbá wa sí kó tún ọ̀ máa ṣe fún wa kí ọdún ọlọ́jọ́ kó máa tẹ̀síwájú kí gbogbo àwọn táṣìmọ̀ kẹ́nìkẹ́nì kó máa dòkú nù wa ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún pàtàkì ó jẹ́ ọdún tó ṣe wípé gbogbo àgbáńlá ayé ló ní kì í ṣe ìfẹ́ nìkan ọ̀tọ̀ ìfẹ́ lọ́lọ́run gbé fún ìfẹ́ lọ́lọ́run gbé fún ìfẹ́ lọ́lọ́run ti ní ká máa dára rẹ̀ ṣùgbọ́n gbogbo tó bá ti jí òun náà ló sọdún ọlọ́jọ́ o bàbá wa dìgbìnì olórí aládé gbogbo ẹni tí ò jẹ́ kébi pọ̀ láyà mẹ́fà bàbá tó pẹ́ kó máa pẹ́pẹ́ lórí ìtẹ́ fún wa o kára rẹ̀ lé o káàbọ̀ náà kó dájú àtàwọn bàbá lọ́wọ́ ọba lúfẹ̀ gbogbo olóyè àgbà àti ìyálóde àti ẹmẹsẹ̀ àtàwọn olóòdò kọ́lọ́ Olódùmarè kó dá wa sí o kí ìlú má túbọ̀ tó ṣe o ìgbà ọdún kan fún bàbá o ọdún yìí ó jẹ́ ọdún àgbáyé tó sì jẹ́ kọ́lọ́run ló gbé fún bàbá wa olórí ayé ó dẹ̀ gbé fúnfẹ̀ ṣùgbọ́n Ifẹ̀ náà lójú ti ń mọ́ wá o Ifẹ̀ ló ní Ifẹ̀ ni ojú ti ń mọ́ wá Ifẹ̀ oyè lágbo Ifẹ̀ ló ní ọdún yìí o Ifẹ̀ olórí gbogbo ayé gbogbo so kótó bá ti mọ́ gbogbo ayé ló máa mọ́ dé o ọlọ́run àjẹkójú mọ́re máa mọ́ wa o ọdún ayọ̀ la máa ṣe o ọdún ọlọ́jọ́ yìí lágbára ògọ́lọ́ ọjọ́ á máa yọ sí rere fún wa o ọjọ́ burúkú ò ní ṣẹlẹ̀ sí wa o ìlú bí tó dẹ̀ ní ṣòro ìlú bí tó ní ìdààmú pé omi ń gbé wọn ni iná ń jó wọn ni atẹ́gùn nílé ń fẹ́ sí wọn ni ọlọ́run Olódùmarè ọba tó ní ọjọ́ èmi kó bá ní fàtẹ́gùn àlàáfíà sí wọn kọ́lọ́n kó ní kọjá ní gbogbo àgbàlá ayé o kí gbogbo àwọn tí ó ìṣòro wà kí ara wọn kó gba ìtura o ní ọlá bàbá wo Ògúnwùsì kábíyèsí aláṣẹ o àárídà àṣẹbẹ o kọ Jésù Olúwa wa. a kú ọdún o a kú yèdún mo kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Adeyeye Enitan Ogunwusi ẹ kú ọdún èní o ẹ pẹ́ láyé ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn bàbá yín ẹ dàgbàdàgbà ẹ dògbójú àwọn bàbá yín lọ mo kí gbogbo ẹgbẹ́ gbẹ́gbẹ́ mo kí Ọ̀túnfẹ̀ Òsìfẹ̀ mo kí gbogbo àwọn ìyálóde mo kí lọ́balọ́ba mo kí rẹ́gbẹ́rẹ́gbẹ́ mo kí gbogbo sòókò mo kí gbogbo àwọn ẹgbẹ́ pátápátá mo kí ẹgbẹ́ bọ́bagúnwà ti ìlú Ilé-Ifẹ̀ mo kí gbọ́ba níyì mo kí arọ́bayọ̀ mo kí bọ́ba kẹ́yẹ àti gbogbo ẹgbẹ́ tó kù mo kí gbogbo ilé o a kú ọdún o àṣeyí ṣàmọ́dún o mo kí gbogbo àwọn tán wá láti ìlú òkèèrè wá bá wa ṣe ọdún ayọ̀ la máa ṣe o tè tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ ó máa ju gbogbo eléyìí lọ o ọ̀rọ̀ wa dayọ̀ ojú òní tì wá o èmi náà kíra mi o ìyálóde ẹ̀kẹjọ ìyálóde of Ifẹ̀ èmi náà kíra mi o pé a kú ọdún ọlọ́jọ́ o mo kí gbogbo bọ́ba níyì ọkùnrin àti obìnrin mo kí gbogbo bọ́ba gúnwà ọkùnrin àti obìnrin. àdúgbò gbogbo ẹ̀yìn sọ́kọ̀ ẹ máa wọ́n lọ́ọ́ fi dẹ̀gbẹ́ o
ìyànà mo bá débọ̀ yèrè pọ̀lẹ́ o ọmọ ọ̀pá lọ́gbọ̀n ọ̀sìn níjọ́ ìrù ọ̀pá ti ń bà mí ọjọ́ tí mo ti ń gbọ́rọ̀ kánú oko oníbẹ̀ àbúrẹ́ ọ̀nìrì ìsà ọmọ adádé owó rẹ̀ mọ ìpè ọ̀ní ẹrù jẹ̀jẹ̀ ẹ má dùn ó kọ́ba níbẹ̀ ọ̀ní ẹ má bẹ̀rẹ̀ kọ́ba níbẹ̀ oyè lágbo kò ga kò bẹ̀rẹ̀ lákìwá níbẹ̀ òǹdáyé bá kíwá níbẹ̀ wọn kì í tábẹ́rẹ́ ẹbọ ni wọ́n fi ní ṣe èrò àbú ọmọ sùwá ìkẹyọ̀ èmi ti kọ́ba níbẹ̀ mọ́ làkùn ọba nílò sẹ́sẹ́ fún bàbá mi àdìmúlà lọ́la páládùn èèyàn orí adé mo níyùn ní sẹ́gi ọmọ aládé sẹ́sẹ́ fún ààrẹ ló tẹ̀lú mo rẹ̀ kan ṣe tẹ̀ ibi ọdún ọlọ́jọ́ làwa yóò níbi tọ́jọ́ ti ń jẹ́ ọjọ́ nílé oníbẹ̀ ọ̀ọ́ni fìtílà kẹ́mbẹ́ ló tún fẹ̀ iná ògùdọ̀ kún bẹ́ẹ̀ tọ̀sán tòru ibẹ̀ ni wọ́n ti kàwé ẹ̀yọ ibẹ̀ lójúmọ́ tí mọ́ wálé ayé èrò àbú ọmọ sùwá ìkẹyọ̀ àbú oníbẹ̀ òǹtólú ọmọ adádé owó rẹ mọ ìpè ní ẹrù jẹ̀jẹ̀ orí adé olórí oko èrò àbú olórí oko èyí tó sàn wẹ́rẹ́kẹ́ yóò máa sàn wẹ́rẹ́ǹkẹ́ ó dá kùlé ọ̀sìn rẹ̀ ó dá bàtà àṣà kẹ̀kẹ́ ojú wọn ò gbúdọ̀ pọ́n mi bẹ́ mú àwọn abàbàjà wọn ò gbúdọ̀ bu sẹ́sẹ̀ kìkìdá oníṣọ̀bọ̀rọ̀ oní ọ̀pẹ́ mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ níwùmí ibi dandan kọ́ máa bá lábẹ́ èrò àbú ọmọ sùwá ìkẹyọ̀ gbogbo wa ẹja ṣe kábíyèsí fún ọ̀nìrì ìsà kábíyèsí o.